gbogbo tí ẹ ti wà tẹ̀sí ń gbọ́ wá káàkiri orílẹ̀-èdè àgbáyé akíkàbọ̀ sórí àkọ́tún ètò ìrírí lágbà tí Yorùbá pọ̀ wọ́n ní ìrírí lágbà àgbà náà lónìí ló fi yẹ kí a máa tẹ́tí sílẹ̀ sí ọ̀rọ̀ àgbà bẹ́ẹ̀ lórí ìkànnì ayélujára SMY TV Ṣẹ́gun Mákindé lórúkọ tèmi àwọn èèyàn máa pè mí ní babalẹ̀jẹ́ oníròyìn lórí ètò ìrírí lágbà fún tòní akọtúnì àròtọ̀ náà sì tòní torí tí mo bá ṣe àfihàn àlejò mi ẹ̀yà ara ilé máa béèrè pé ṣé ìyá ti wá pé 50 ọdún ni ṣé ìyá ti pé 60 ọdún ni ṣé ìyá ti pé 100 ọdún ni àgbà ti pé 100 ọdún ṣùgbọ́n ìrírí wọn la fẹ́ lò lónìí kì í sọ tó orí wọn gangan torí pé ìrírí náà làgbà àgbà ló ní ìrírí ṣé àwọn Yorùbá bọ̀ wọ́n ní 20 ọdún tíyàn ti ń bímọ ìyẹn ni wọ́n ti bí baálé bẹ́ẹ̀ ni àlejò wa lónìí àgbàmọ̀ ni wọ́n máa ti fún tẹ̀dọ̀ ohun tá à ń pè ní ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ sì ni wọ́n nímọ̀ tó kún nípa àpò oògùn òyìnbó àti iṣẹ́ ìṣègùn gan aṣíwájú àwùjọ ni wọ́n pẹ̀lú ṣùgbọ́n kó tó di pé màá dárúkọ wọn ǹjẹ́ ẹ̀jẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ ṣùnùkùn kan wà tó yẹ ká fojú ṣùnùkùn wò káàkiri orílẹ̀-èdè àgbáyé ọ̀rọ̀ tá a fẹ́ fojú ṣùnùkùn wò yìí láàrin àwọn abiyamọ láàrin ẹ̀yà abiyamọ ayé àtọkùnrin àtobìnrin torí pé a lè ṣàpèjúwe ọ̀rọ̀ gẹ́gẹ́ bí kókó náà àmàlà tí ń dojú torókùn ti gbà kọ́ kí ni kókó náà àmàlà tí ń dojú torókùn ti gbà kọ́ ọ̀rọ̀ àwọn ọmọ wa mà ní àwọn ọ̀dọ́ àwọn ọmọ ọdún 10 11 tí ìpọ́ ọmọ ọdún 18 àdàdàgà wà wọ ọdún 15 tá a mọ̀ sí 25 years kí ni wọ́n wá ká kí ni dún wọn lọ́wọ́ tí wọn ò lè fi túlẹ̀ tí wọ́n fi wá ọrọ̀ òtítì tí wọ́n fi di ẹni tí ń ṣògùn owó kì àwọn kan pera wọn ní yahoo àwọn kan pera wọn ní yahoo plus àwọn obìnrin pera wọn ní olóṣó ibo là ń lọ àlejò wa lónìí wọn máa tàmálẹ̀ sọ̀rọ̀ ìtọ́jú Yorùbá bọ̀ wọ́n ní tá a bá wà lẹ́mọ́kámọ́ tá a bá wà láfẹ̀káfẹ̀ tá a bá wà ní fanáfaso kò yẹ ká faná tán ká wá gbàgbé sùn àlejò wa ní Dr. Mrs. àwọn èèyàn kọ̀ wọ́n pé Dr. Mrs. Mutiat Olubukola Lawal Dr. Mrs. Mutiat Olubukola Lawal ẹ káàbọ̀ sórí ètò ìrírí lágbà ẹ káàbọ̀ ara yín. ilé olóòtú ẹ̀yin ará ilé akínyìn o. tó adúpẹ́ lọ́wọ́lọ́ ẹ ṣàpèjúwe ara yín káàbọ̀ tó lè mọ̀ bẹ́yìn gangan lẹ́yìn. pé wọn ò ní fẹ́ lómi ìṣe wá. àgbà ọlọ́. orúkọ mi ni gẹ́gẹ́ bọ́ ti sọ yẹn Dr. Mrs. Lawal Mutiat Olubukola iṣẹ́ mi ni àpò oògùn òyìnbó ìtawà máa ń pè ní clinical pharmacist àmì clinical pharmacist torí gbà mí náà pé Dr. pharmacist náà ní àkóso jẹ́ méjèèjì lẹ kó pọ̀ mo ń ṣiṣẹ́ ní Ọ̀ṣun state with the state government. ṣùgbọ́n lónìí àwa ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún gẹ́gẹ́ bí abíyá. àjọ àwọn obìnrin ó pín sí ọ̀nà méjì tí mo dì mú aláwùjọ kan tá à ń pè ní lady pharmacist àwa obìnrin tá a jẹ́ apògùn òyìnbó a ní association of lady pharmacists tá à ń pè ní APS níyẹn ní Ọ̀ṣun state èmi ni mo jẹ́ secretary akọ̀wé níbẹ̀ then ní the other one tá à ń sọ lénìí ní ti mọ́ṣáláṣí wa kí ni mosque wa is Ahmadiyya Muslim Jamaat I belong to the female wing tá à ń pè ní Lajna Imaila of Nigeria Lajna Imaila yẹn ìtumọ̀ ẹ̀ is women servant of Allah obìnrin women servant of Allah ẹrúsìn Ọlọ́run tó jóbìnrin yes òun ni fún ẹ níyẹn bá ṣe pín lọ́dọ̀ wa a pín Nàìjíríà sí 11 zones la ṣe ìtò wá jẹ́ the 11 region ìtò jẹ́ region 4 from 1 to 11 ni ìtò jẹ́ region 4 ni mo jẹ́ nǹkan tó ń pè ní sádàrẹ̀ yìí ni president so ìyẹn ni mo ń ṣe ń bẹ̀. tó adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀yin àgbààgbà náà lè máa kọ̀wé pé kòkò tá a fi ṣe bẹ̀ kálẹ̀
kò yẹ kó tó rọ̀fọ̀ létí ṣé kò kó wa àwọn tó rọ̀fọ̀ létí báyìí tẹ́ ẹ bá wo ìrírí yín pàápàá jùlọ lórí akitiyan ẹjọ́ àwọn amadíà ní ti àwọn obìnrin yìí agbọ́pẹ́ lọ káàkiri àwọn iléèwé ní apá ìwọ̀ oòrùn gúúsù ní Nàìjíríà lẹ́nu lọ́lọ́ yìí ṣe rí yín tí ò fi hàn pé kókò tá a fi ṣe gbẹ̀kálẹ̀ ò tí ì máa tó rọ̀fọ̀ létí. àfi kọ́lọ̀ ń ṣàánú ni o ọwọ́ Ọlọ́run la wà. Kíní society wa láti 1922 náà ti dá sílẹ̀ so lọ́dún yìí la pé 100 ọdún a wá fẹ́ ṣe a series of activities to celebrate the centenary year pé a pé 100 ọdún yẹn lára ẹ̀ wọ́n ṣe wá design àwọn kíní ó ti láwọn nǹkan tá a máa ṣe for February a ṣe nǹkan lórí what we call peace talk. The two topics tá a mú a ṣe peace and unity in a diversified system. Peace àlàáfíà àti unity ìfọwọ́sowọ́pọ̀ okay ní diversified system. Gbogbo àmọ̀ pé a lè kọrí síbì kan náà a ní mùsùlùmí a ní christian a ní tribe oríṣiríṣi pé bí gbogbo wa ṣe yà lọ́tọ̀ọ̀tọ̀ yẹn báwo la ṣe lè ṣe ta lè fi ọgbẹ́ pọ̀ ní àlàáfíà àṣeyẹjẹ náà ṣe eradicating violence in the society. kò gbọdọ̀ sí jàgídíjà. kó má sí jàgídíjà báwo la ṣe lè ṣe a lọ sí schools káàkiri láti bá wọn sọ̀rọ̀ as part of the activities. àwọn nǹkan tá a rí in fact àwọn nǹkan tó yẹ kó lè jẹ́ kí ó kọ̀yàn lóminú pé báwo la ṣe fẹ́ ṣe because àti láwọn tó tẹ̀ pé a máa lọ àbá wọn sọ̀rọ̀ àsọdẹ a tún fi ṣe bí interactive session. fọ̀rọ̀ tómi tó ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọmọ yìí. bẹ́ẹ̀ni nígbà tá à ń sọ àwọn ọkọ̀ àgbọ̀nrẹ́bà sọ nígbà tá à ń sọ̀rọ̀ eradicating violence in the society yẹn tá a wá bẹ̀rẹ̀ sí ní wò torí irú yẹn náà àwọn abẹ̀rẹ̀ tó pèké àwọn kí ni forms of violence tá a ní nígbà tá a nígbà tá a sọ schools a sọ the case of bullying. Bullying in school téèyàn ṣe téèyàn bá fi exactly ní schools bẹ́ẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ sí ní wò lárí pé ó tiẹ̀ pọ̀ ju bá ṣe rò lọ ìgbà táwọn ọmọ mi máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé kí ni ayọ̀ ṣe wá sọ lé ẹ̀ ṣe sọ kí ni kan tó bá sọ ọ́n máa ní pé snitch yẹn kí ni kan á sọ lábá rí pé kí ni yẹn pọ̀ though we now put in place some measures àwọn schools mi á pa àwọn olórí wọn tá a bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀ bóyá kẹ̀ṣẹ̀ báyìí bóyá báyìí gbà tá à ń sọ threat to peace náà tá à ń bá àwọn ọmọ yẹn tá à ń sọ̀rọ̀ àwọn ọkọ̀ tó lè so àwa bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ pẹ̀lú kidnapping gbogbo wa àgbé ìgbé àná kọ́ máa kidnap èèyàn kò dá káàkiri ẹni gbé all this banditry irọ́ kò dá armed robbery gbogbo àwọn èèyàn agbàgbọ́ kò dá nígbà tá a mention pé yahoo in fact something làwọn ọmọ yẹn chorus no it's not a threat to one kì í ṣe threat to peace o. àkínwá ni kì í ṣe threat to peace wọ́n láwọn yẹn gan ló jẹ́ káwọn èèyàn máa rówó náà ń gbòòrò pé báwo lè ṣe máa sọ̀rọ̀ ní àṣẹ́bí mọ̀ báwọn ọmọ yahoo yìí wọ́n máa lọ jí owó òyìnbó tó bá ti jí owó òyìnbó wa wọ́n á máa pín fáwọn èèyàn níbo lókè òyìnbó kì í ṣe èèyàn mọ́ tó yẹ pé owó tiyẹn a lè jí káwá máa kó ń bí wọ́n á ń tà láti sọ fún wọn pé it's a problem tá a gbọ́dọ̀ jọ mọ̀ o nípa ẹ̀ sọ pé wọ́n kàn lọ ń jí owó òyìnbó pé all these things tá a máa ń kà téèyàn máa ń rí káàkiri lọ́ọ́ bàjẹ́ kéèyàn rí kó ṣẹlẹ̀ ní sàkáàní yẹn because week ta lọ yẹn ni ti ọmọ tán náà pa lábẹ́ òkúta yẹn so wọ́n á sọ fún ẹ pé yahoo kò ń ṣe threat to peace náà ọjọ́ tí best friend ẹ tó bá wà ńbẹ̀ tó bá sọ fún pé kó lọ mú ebóyè ìkànnà àbí inú orí best friend ẹ wà tó wá mú ẹ pé that is when you will now know pé nǹkan tá à ń sọ yìí pé ó lè làwọn ọmọ yẹn ní no ma mommy you are mixing it up ìtí mo ń sọ ń sìn yẹn yahoo plus yẹn ò kì í ṣe yahoo mọ́ labajọ jókòó síbẹ̀ làwa bẹ̀rẹ̀ sí ní sọ ní kọ̀ọ̀kan do eventually nígbà tá a fi máa sọ tán àwọn fúnra wọn náà rí i pé threat ni sí àlàáfíà pé sí àlàáfíà àwùjọ though some of them still got up tán sọ pé iṣẹ́ tí ò sí ń ta náà ni àwọn bọ̀dá kan tó ń ṣe ládùúgbò àwọn kan ṣe pé wọ́n lọ school ní gan ní masters degree kìíní kan but èèyàn sọ pé iṣẹ́ òsì náà kí wọ́n máa ṣe nǹkan tí kò dáa so aṣáàjọ bára wa sọ tó yẹ pé àwọn náà wọ́n rí reason pẹ̀lú at least kó tó di pé a kúrò ń bẹ̀. ọ̀rà yàtọ̀ sí ìyọ̀nba ìlòkulò lóró láàrin àwọn ọmọ yìí mà tí ì mẹ́nu bà àbí ẹjọ́ òun kún tó lè wà kú àtẹ̀wé
mo ti sọ pé a structure program yẹn ni ó ti ní bá ṣe fẹ́ ṣe January la lọ ṣe thread to peace tí mo sọ yẹn ní February nsìn kan tí ládùúgbò ìmáìlà pẹ̀lú àṣẹ tó jẹ́ olórí wa ní Nàìjíríà Alájà Áfíríkà Fágbóládé wọ́n wà nípò wọ́n ṣe sọ ní February nsìn àlọ́ mental health and drug abuse ìyẹn la lọ sọ láwọn schools tó bá di March tàwa yìí a fẹ́ lọ sí àwọn orphanages a máa lọ sí prisons then a máa lọ sí àwọn hospitals ilé ìwòsàn tó bá di April àti ní láàrin Ramadan àti bẹ̀rẹ̀ sí ní kó oúnjẹ jọ a fẹ́ ṣe food drive so ìyẹn gbogbo níyẹn tá a ti ṣe for the whole year so ìtẹ̀bí lọ́wọ́ mi yẹn ìyẹn la padà ṣe ní láìpẹ́ àṣẹparí yẹn ní last week ìsìn ti drug abuse ìyẹn is another bẹ́ẹ̀ ni ìyẹn nǹkan tí yẹn tún drug is another thing entirely. I've been a pharmacist since 2000 tí mo ti kúrò ní school ìgbà tá a lọ kiri sáwọn schools àwọn ọmọ yẹn kọ́ mi lóògùn níbi tí mo rò pé mo mọ òògùn dé. àwọn ọmọ iléèwé girama. níbi tí mo rò pé mo mọ òògùn dé àwọn ọmọ yẹn kọ́ mi lóògùn pẹ̀lú nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní sọ pé òkè àwọn drugs of abuse la ní nísìn àti màwọn tábà kọ́ ní school heroin mẹ́rìndínlá gbogbo àwọn ìtàsíkọ́ ńláńlá yẹn pé ẹni mélòó ló lówó gan láti ra cocaine láàrin ìgboro láti máa abuse ó yá èwo ló wà ń tà ń sìn nígbà táwọn ọmọ yẹn kọ́kọ́ sọ orúkọ oògùn kan mi ní sọ mo ní kò sí yẹn mọ́ pọ́n tí kò kúrò nílẹ̀ tipẹ́ because I saw it last in 2004 àwọn ọmọ ní mọ́mí ó ṣì wà mo ní pẹ́ èdè dáńtà ọmọ yẹn lòun ò mọ àtúndì Ọlọ́run ti ẹ̀yọ́ ẹ̀ ó lòun ṣàmọ̀ ó wà àwọn tó ń rà ó dá ẹ máa dárúkọ èmi wọ́n yìí at the point wọ́n sọ pé 7 p.m. mo ní aago lè ń sọ wọ́n ló gùn ló ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ gbogbo àwọn orúkọ tó yàn tiẹ̀ máa rò pé bóyá òun ò wọ́n sọ sí olùrà wọ́n sọ pé bóyá oní ìlú ló ń jẹ́ yẹn so nínú èbò náà. so kini is more widespread than we thought téèyàn lè rò pé kini àfi k'Ọlọ́run ṣàánú wa dó wa wá béèrè lọ́wọ́ wọn náà k'Ọlọ́run ran òbí oníkálukú lọ́wọ́ láti lè tọ́ àwọn àti tọ́ ọmọ parenting is not easy it's a very difficult job. Sharing social media ó ti wá make parenting a huge task nísìn nígbà táwa wà ní kékeré ẹ̀rù wà then most of these things kò sí bẹ́ẹ̀ ṣe máa mọ̀ ká kúrò ní ká lọ school ká padà sílé but nísìn láì lọ bí kankan tọ́mọ bá mú fóònù dání nǹkan tó ń ṣe nílùú òyìnbó ẹlòmíì tí ò mọ̀ rí gan wọ́n á jọ máa chat wọ́n máa ṣe so many things tẹ́lẹ̀ imagine lórí fóònù tá a bá kàn mú fóònù bá gbókè àfẹ́ṣe WhatsApp ó tán kò sí nǹkan mẹ́ta tún máa dé but láwọn ọmọ ọ̀sìn tó bá mú tó bá bẹ̀rẹ̀ so àdúrà gidi làwọn ọmọ ọ̀sìn náà need k'Ọlọ́run ràn yàn lọ́wọ́ kéèyàn tọmọ ẹ̀kọ́ lọ ń dẹ̀ fún tọ́ mo wá sọ fún àwọn ọmọ yẹn nígbà tá a máa parí tán bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo àwọn kìíní yẹn mo níṣẹ́ rí i pé part of nǹkan tá a lè ṣe to curb distance is nǹkan táwa wá ṣe public enlightenment to bring it out because mo sọ fún wọn kí làwọn consequences ẹ̀ àjọ orin tó pọ̀ if you want a bright future tí wọ́n fúnra ẹ bá ti rí future yẹn báyìí know that when you start abusing drugs tó bẹ̀rẹ̀ sí ní ṣe kìíní is standing in between you and that future tó fẹ́ kò sí bó ṣe máa get to that level kéèyàn gbé kankan sọ́nà àbí kó máa gbẹ́ kòtò sọ́nà ibi tó yẹ kó gbà kọjá kékeré yẹn ti wá máa deep kó ti deep kó ti dì wọ́n fẹ́ pé tó bá ní kó kọjá bọ́ sí that bright future tó yẹ kó níyẹn ṣe ló máa jábọ́ sí kòtò yẹn tó lè lọ pé nǹkan tí drug abuse tó bá ń ṣe nìyẹn then when we reach to it mental health ẹni tó bá ti bẹ̀rẹ̀ sí ní àdúgbò sígbà tí ò ní bẹ̀rẹ̀ sí ní dààmú ọpọlọ ẹ̀ because I told them about what we call tolerance dependence tó bá ti ní abuse ògùn tó bá ti lò tó bá lo ẹyọ kan lẹ́yìn tó bá get feeling tó fẹ́ rí yẹn ó ṣe iṣẹ́ tó fẹ́ kó ṣe tó bá fi máa lò yẹn fọ́sẹ̀ kan ẹyọ kan tó ń lò yẹn kò ní ṣiṣẹ́ mọ́ wàá bọ́ sí méjì wàá bọ́ sí mẹ́ta bó ṣe máa increase bó ṣe máa lọ sókè sí nìyẹn bó dẹ̀ ṣe ń ṣe yẹn organ damage yẹn ti ń setting because gbogbo àwọn liver kidney tó máa metabolize ògùn yìí o ti ń load wọn and you are taking drugs you don't need. So but àwọn ọmọ yẹn náà wọ́n sọ pé peer pressure pé mọ́mì àwọn èèyàn ń ṣe ó máa dàbí pé yóò gbọ́ nìkan mo ní yes peer pressure is real but you must be able to tell yourself on your own that I'm enough
say no and mean it. This thing I'm not going to do it and don't do it. I'll bọ́ question and answer session. Tàbí tí ní kàn béèrè ìbéèrè ìkan ní boyfriend òun ó máa ń mu àwọn kìíní báwo ló ṣe lè stop ẹ̀. Mo ní for anybody tó bá wà nínú hall yìí o, you have no business having boyfriends. Pé tó bá yẹ kó bí o wà ní pépé as in tí ì ṣe pé bóyá friend tẹ̀kọ̀jọ́ wà ní class, if you are singling out a single person to say boyfriend mi, we all know what that means. Pé o ní ìdàtí níyẹn ń sìn, so kì í tiẹ̀ ṣe iṣẹ́ o lè bẹ̀rẹ̀ sí ní gbéṣẹ́ tí o kì í ṣe tiẹ̀ léra ẹ lọ́wọ́. Òbí ẹ̀ ọmọ ẹ wá sí school o sì ní boyfriend kó wá ń béèrè tó báwo ló ṣe lè sọ fún boyfriend yẹn kó fi sílẹ̀, ó ti sọ yẹn di iṣẹ́ tara ẹ̀ whereas ìwé ẹ̀ ló yẹ kí wọ́n face boyfriend yẹn àwọn òbí ẹ̀ ló yẹ kó tọ́ kóun náà tọ́ra ẹ̀ kì í ṣèwọ ló máa bẹ̀rẹ̀ sí ní bá owó wa máa gbókè yẹn báwo ni mo ṣe fẹ́ ṣe pé kọ́kọ́ fi boyfriend sílẹ̀ náà kó face tara ẹ̀ pé tẹ̀ náà Yorùbá máa ń sọ pé àgùntàn tó bá bá ajá rìn á jẹ̀gbẹ́. So it is ìgbà tó bá pé ẹ ló àwọn ọmọ ẹ̀mí kẹ̀ mo trust ara mi ní ìbá wọn ṣe mo kàn bá wọn rìn ní no, you cannot do that. Ìgbà àwọn tẹ bá jọ rìn tẹ bá jọ kóra yín pọ̀ yẹn náà lọ́jọ́ máa kó yín pọ̀ àdéhùn tó bá rò pé ò bá wọn mú ìjọ tó máa set ẹ̀ up tó máa fọ́ọ̀lì ó parí. So kìíní yẹn pọ̀ bí ọmọ kan wá béèrè question kan tó ṣèyàn láàánú ó dìde ó ní wípé we now gave them nígbà tí mo dáhùn kankan béèrè we gave them the chance to write their questions pẹ̀lú mi lè máa lè béèrè. He now said he or she ó kọ question yẹn so àmọ̀ bóyá ọkùnrin àbúbìnrin ni ó ní wọ́n sọ pé báwa ti sọ ọ́ sí àti ọgbọ̀n nǹkan tó wà ní ìlòkulò oògùn olóró àti sọ kí làwọn consequences ẹ̀ kí ni nǹkan tó ń dálẹ̀ kí ni pé gbogbo ẹ̀ lòun ti rí pé kò dáa. Ó ní ìwọ̀n problem tóun ní ni pé àti ìyá o àti bàbá òun nǹkan tó ń tà lélẹ̀. Bọ́mọ̀ bá ti gbọ́ ṣòkòtò yọjọ́ kéde pa. Olóhùn rẹ̀ lòun fi ń wá sí olóhùn lòun fi iná fi rán ní ìwé wá sí school pé so kí lòun máa ṣe pé irú bẹ́ẹ̀ yẹn sì òun fẹ́ òun kọ̀ òun máa ràn wọ́n lọ́wọ́ nínú títà ẹ̀ pé because family business ẹ bó ṣe kú tẹ̀ ní ó ní this weed business is our whole family business. How do I know? In fact for that particular school nígbà tá a ṣe tán tá a pàtó tá a bá ti parí bẹ́ẹ̀ yẹn a padà meet pẹ̀lú the school authorities nígbà tá a padà meet pẹ̀lú person akátẹ̀ tó sọ that particular person ní nígbà tí wọ́n sọ pé àpé àwọn ní ọmọ kan bí in particular tó yẹ pé òun làwọn òbí ẹ̀ ń ṣe pé tó bá ti di pé kò wá bí lọ́ta tó bá ti ṣe kí ni pé táwọn there was time táwọn ń bi pé kó pe bàbá ẹ̀ wà nígbà tí bàbá máa dé pé bàbá wọn ti wà pa ìkóyà àwọn lẹ́nu pé so wọ́n nígbà yẹn làwọn mọ̀ pé iṣẹ́ tó ń ṣe nílé wọn nígbà wọn àgbà irú ọmọ ẹ̀ téèyàn bá lè lọ pé ìgbà téèyàn bá kúkú túbù sí pátápátá síbi burúkú ni pé àwọn fún ní constant monitoring pé ó dẹ̀ fi ìmúlò sọ bẹ́ẹ̀ náà kò sọ pé òun ò kí ń mú pé ṣùgbọ́n òun máa ń bá wọn tàbọ̀ those are lacunas that should not be those are loopholes. Even ìjọba gan wọn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní wo báwọn náà ṣe lè fill àwọn gaps ní these days à ń gbọ́ àwọn ọmọ 17 years wọn máa ló pààyàn ó ṣe kí wọn èèyàn difficult kan láti pa kò sẹ́ni tẹ́ máa rí tó máa mú bọn àbòmọ̀bẹ̀ tó fẹ́ pààyàn á ti lo nǹkan kan so drug abuse is a real problem. If we can curtail bí ògùn ṣe ń bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n nídìí ẹ̀ tá bá lè strengthen enforcement àwọn NDLEA àwọn NAFDAC àwọn pharmacist council can strengthen enforcement tí àwọn ògùn yìí tí ò bọ́ sọ́wọ́ àwọn tí kò nídìí and how do we do this àwọn tó jẹ́ professional nídìí ògùn ẹ̀fọ̀gúnlẹ̀ fún wọn àwọn ìyá everybody lè wá bẹ́ẹ̀ kà ṣùgbọ́n wọn náà sọ pé wọ́n rí nǹkan kan rà tẹ́lẹ̀ sọ fún wọn pé kò sí because mi ò rà mi ò rí but gbà tó jẹ́ pé àwọn tí wọ́n mọ̀ ń pa àwọn ìyẹn mọ́ ṣe lọ ń bribe lẹ́yìn tó ń rí kó jáde. ló ṣàlùwà yàtọ̀ sí kí àwọn tí wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nídìí ìmọ̀ ìṣègùn àti oògùn òyìnbó kí wọ́n mójútó ṣẹ̀dán kí ìjọba náà ó ṣe àwọn òfin tó lófin bẹ́ẹ̀ o pàápàá jùlọ nípínlẹ̀ Ọ̀ṣun pé Child's Right wà Child's Right Act ó wà nípínlẹ̀ Ọ̀ṣun pé wọn gbọ́dọ̀ fi àwọn ọmọ ta ọ̀dà tán táyì ọwọ́ òfin bẹ́ẹ̀ lọ́sùn tó sì ń ṣiṣẹ́ lọ́sùn náà gbogbo sì wà káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà náà kí wọ́n á ní ìmọ̀ràn yín fáwọn àbí àwọn kátó káàdì ètò ilẹ̀.
àwọn abiyamọ ẹ jẹ́ ká kún fún àdúrà Ọlọ́run ló bá yàn tó mọ̀ but at the same time èèyàn náà gbọ́dọ̀ ṣe títí ẹ̀ àwọn ọmọ ọjọ́ yẹn náà mo sọ fún wọn gbà mo níjà pé gbogbo ilẹ̀ wà bí sìn pé àìmọye ibi la máa ń wà tó máa sọ pé bàbá ẹ̀ mélòó ìgbèlè gbogbo lọmọ yẹn wà èèyàn ò lè mọ̀ so lẹ́yìn tán bá bí ọmọ fúnra rẹ̀ gbọ́dọ̀ tún ra ẹ̀ bí fún abiyamọ jẹ́ ká try gbọ́dọ̀ ràn wá lọ́wọ́ ká lè provide fáwọn ọmọ wa ẹ má jẹ́ ká dẹ̀ lórí kí ti ọmọ síta fọ ọmọ tó yẹ kó sanwó school ó yẹ kó kọ́ṣẹ́ yẹ kó ṣe kíní kan tóbi fúnra ẹ̀ náà ò ṣe é ṣe mọ̀ pé òbí yẹn náà ti fi àyè lẹ̀ fárátà láti wá bá àwọn tọmọ yẹn then ẹ jẹ́ ká lẹ́nu ọmọ tí ò ṣàgbàfọ̀ tó bá kaṣọ wálé ká bèrè lọ́wọ́ ẹni bolo ti rélé kọ́mọkọ́mọ pé àánú mi lè join torí mi lè rí lé mu lọ but túgbà pé àwa bá ń lo fóònù kékeré tọmọ ń lo iPhone tí wọn náà gbàlẹ́ pé àwọn òde rárá ilé náà fún mọ́mí ẹ̀ ṣé wọn bá bí àwọn náà ti ń fi. àwọn kan ṣe ẹ̀kúra wọn jọ wọn láwọn ní ìyá ológun ọmọ àwọn ìyá ọmọ tí ń ṣe yahoo wọn mọ̀ lẹ́gbẹ́ wọn láwọn ìyá ológun ọmọ. kọ́lọ̀ ń ṣàánú wa kó tó bàbá wa kó ọwọ́ ẹ̀ lẹ́gbẹ́ sí ibi tí kinní yẹn dé ń sìn ó fẹ́ má sí ilé àbí kinní kan tí ò ti fẹ́ wọ̀ tá bá bẹ̀rẹ̀ sí ní wò ní kọ̀ọ̀kan àwọn tí ò tí wàá ṣàbíyamọ looking forward káwọn náà kọ́ dira wọn mú kọ́ múra lẹ̀ there are some things you call red flags tó bá ti ń fẹ́yàn lọ́nà òdélé ẹ̀ lẹ́nu ló mú sìgá ó wọ́n ti ní change ló kàn bá àwọn ẹni ẹ̀rìn ni assignment máa kọ́kọ́ ṣe ní ẹ̀ ní pé máa gbà kúrò ń bẹ̀ èèyàn kì í change o èlé wà ní never change his spot so ẹ jẹ́ ká kún fàdúrà ká má bẹ̀rẹ̀ sí ní wo owó tó bá di pé afẹ́ fọ́kọ àbáfẹ́fẹ́ yàwó because I used to say the greatest very important because gbogbo tá à ń sọ yìí kò sí nǹkan téèyàn lè dì tó wà lọ́dọ̀ ọmọ. gbajúmọ̀ tí a torí àwọn adarí ẹ̀sìn náà wà lára àwọn tí ń ṣe kóríyá fáwọn ọmọ ẹ̀ láti wà kú mẹ́nu lọ. torí pé wọn ọmọ nǹkan kan gbé dání ni then àwọn ọmọ yẹn náà ní enough training. tó bá jẹ́ Muslim ní granted Quran wà ní Arabic kò sí language tí ó sì tó bá jẹ́ Christian ní the Bible gbogbo English wà Yorùbá wà so if you look at this holy books kò sí any one of them tó ti máa rí pé wọ́n ní kéèyàn ṣe burúkú nú ẹ̀ so nígbà tí ẹni bá pèrè ìlàdarí ẹ̀sìn tó bá ń sọ fún ẹ pé kò ṣe something contrary to nǹkan tọ́lọ́run ní kan ṣe nǹkan tó yàtọ̀ sí nǹkan tí Ọlọ́run kọ sínú ìwé mímọ́ wà á ti mọ̀ pé eléyìí ò kì í ṣe adarí ẹ̀sìn kankan. tó ẹ ṣe pọ̀ Dr. Mrs. Mutiat Olubukola Lawal ẹkùn látàárọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bí ọgbọ̀n ṣẹ́jú lọ tó títí di ọjọ́ mi ọjọ́ rí táàtù máa gbé àlejò pàtàkì mẹ́wàá sórí ètò ìrírí lágbà níkànnì SNY TV lórí ìkànnì ayélujára ẹ ṣé o ẹkùn látàrí káwọn ará lè tún nígbà kan náà. ẹ ṣé o ẹ̀yin ará lé àti orí yín gbà mí lágbọ́rọ̀ lọ́hùn kọ́lọ̀ máa ràn wá lọ́wọ́ wọ́tẹ̀ bàtà bá ń ṣe kọ́lọ̀ ń dẹ̀ bá wa tọ́ àwọn ọmọ wa even ju bá ṣe lérò lọ. Akíntayọ̀ Alábí ní ayàwòrán àti oníkèké àrà Ṣẹ́gun Mákindé lórúkọ tèmi bàbá lẹ́tẹ̀ oníròyìn ire o.